Hey, lovely fans all over the world, still remain Babalawo International. Ẹ̀yin lovers mi tí ẹ̀ ń bẹ̀rù pé wọ́n máa gbalẹ̀ lọ́wọ́ yín, wọn ò lè gbalẹ̀ lọ́wọ́ yín. Ẹ bá lọ ṣiṣẹ́ yìí, wọn ò lè gbalẹ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá ti tèrè owó fi kọ́, wọn ò lè gbalẹ̀ lọ́wọ́ ẹ̀. Most of ẹlòmíín wà tí bàbá ẹ̀ kọ́lé, bàbá ẹ̀ kọ́ kò ní mọ ọgbọ́n ìmọ̀ tí bàbá òun fi kọ́lé yẹn ní ìgbà wáṣẹ̀. A kò rí pé bàbá òun kọ́lé 2, 3, 4, 5, 6 mọ́jọ sí 10 àbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò ní mọ ọgbọ́n tí bàbá òun fi kọ́ ilé yẹn, kò ní gbọ́ ọgbọ́n tí bàbá òun fi kọ́ ilé yẹn. Tó bá rí pé bàbá òun rí nǹkan mọ́lẹ̀, kò ní béèrè pé bàbá mi ò ẹjọ́ kí ìkọ̀tẹ́ ìrìnmọ́lẹ̀ kí ló ṣiṣẹ́ fún. Kó bá dé tó wájú kó náà máa kó bá lè jàǹfààní irú iṣẹ́ bẹ́ẹ̀, kò ní béèrè lọ́wọ́ ẹ̀. Àìmá béèrè ló máa ń jẹ́ kí àwọn bàbá ayé àtijọ́ kó gbé oògùn míì lọ. Ó lè máa béèrè máa béèrè lọ́wọ́ ẹ̀ kò sì mo rí pé ó gbé kan òun mú àdá kọjá lórí mi wá ní kí má béèrè àbí ó mú ìfẹ́ fi lójú wá ní kí má béèrè. Màá béèrè lọ́wọ́ ẹ̀ bàbá mi. Má béèrè bàbá kí ló ṣiṣẹ́ fún ẹ̀jọ́. Ọgbọ́n náà fi gbà lọ́wọ́ ẹ̀ máa wà ọmọ ìyá mi. So ogún tí bàbá ẹ̀ gún sílẹ̀ fún ẹ ọmọ ìyá mi ó ti wúlò fún ẹ. Má tà á, má gbé tà, má depend lórí ogún bàbá ẹ. Ẹlòmíì wá sọ ogún bàbá ló ń depend lé ogún bàbá, ogún ìyá, ogún ẹ̀gbọ́n, ogún àbúrò tó ló máa pa bàbá ẹ, pa ìyá ló máa wá káàkiri. Má pa bàbá ẹ, má pa ìyá ẹ, má pa ẹ̀gbọ́n ẹ, má pa àbúrò ẹ. Lé láìfọ ẹ bó ṣe máa wọ òkè. Ọmọ ìyá mi, tó bá ní ilẹ̀ tó bá fẹ́ kọ́ kò sówó lọ́wọ́ ẹ, tó bá ní ilẹ̀ tó bá fẹ́ kọ́ kò sówó lọ́wọ́ ẹ. Ọmọ ìyá mi, owó máa wà lọ́wọ́ ẹ, bó ṣe máa kọ́ kò ní yí ẹ. Kí ló máa lọ ṣe ọmọ ìyá mi? Wá lọ wá ẹ̀sàsùn tuntun, fi ògùn hot kó fi fọ́, bá ti fọ́ tán ọmọ ìyá mi kí ló máa ṣe? Wàá mú odidi atare mẹ́fà tó sínú ẹ̀ nínú àrò. Wàá mú ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ wàá kó lé lórí mọ́lẹ̀ 6, wàá kó lé lórí mọ́lẹ̀. Wàá mú ọ̀tọ́ mú kinní náà ẹyin ìbílẹ̀ òróró 6 tó jẹ́ pé ó mọ́ dáadáa, òun ló jẹ́ ẹyin ìbílẹ̀ tó jẹ́ pé ó sẹ̀ ní. Wàá kó lé 6, wàá kó lé lórí mọ́lẹ̀. Wàá mú ọ̀gà gbígbẹ ẹyọkan, wàá mọ́ lé lórí. Wàá mú ẹyẹlé funfun kan tó funfun gbáláwú tó jẹ́ pé ara ẹ pé, wàá já lórí, wàá ru ẹ̀jẹ̀ sí, bá tó ẹ̀jẹ̀ sí tó bá tó ipò yóò tán. Wàá mọ ẹyẹlé rẹ, àtòrí àtẹsẹ̀ àti apá gbogbo ẹ̀ wàá kó lé lórí. Wàá mú oyin gidi kan, o bá ti ń tu lé lórí, wàá máa ṣàdúrà ìkan tó fẹ́ lórí ilẹ̀ kẹ́kẹ́ láàrin ọjọ́ bíi mélòó kan orí kan tán. Wàá mú ìgò kan ló máa tú sí o. Wàá mú ìgò epo náà àtúntò lé lórí. Tó bá ti tu lé lórí, wàá ṣàdúrà sí ìkan tó fẹ́. Wàá mú ọmọ orí ẹ̀, wàá fìdí lórí mọ́lẹ̀. Wàá wọlé òru dúdú òru funfun. Ọmọ ìyá bá tó wá ṣe tán, ọmọ ìyá mi tó bá tó wá rí pé òwú yẹn ti bu gbogbo ara ẹ̀ tán, wàá lọ rí mọ́lẹ̀ lórí ilẹ̀ tó kọ́ yẹn, ilẹ̀ tó ṣe yẹn. Ọmọ ìyá mi, ní èpè àti àdúrà wàá ṣe kan fún mi. Ilé ayé ẹsẹ̀ bàtà 6 ni o. ń bá múlẹ̀ wàá kọ́lé, bí mo múlẹ̀ wàá kọ́, bí mo múlẹ̀ náà ẹni tí ò rí kọ́ kò ní kọ́ torí pé àwọn tó pẹ́ náà láì gbé mi ò mú sílẹ̀ sef. Àwọn ẹlòmíì ara ẹlòmíì mú ọmọ sílẹ̀, ara ẹni tó máa wò ó tó yẹ pé ó máa padà kọ́lé náà. Ọmọ ìyá mi, lọ gbìyànjú ẹ̀ bóyá ní èpè àti àdúrà wàá ṣe kan fún mi. Kò sí kan níláyé ẹsẹ̀ bàtà 6. Ire o kàǹkà ohun ẹ̀ ò ṣe bọ́ òun kó má sí ìwọ lọmọ láìfọ̀ ẹ̀ ló ti mú sílẹ̀. Bó bá ń wẹ̀ kó sí òun ni mo sọ fún ẹ̀yẹn, bó wẹ̀ kó má sí. Ó dàbọ̀.